Praise God for his goodness and mercies endureth forever. Màmá Rebecca Adesola pé 90 ọdún lónìí. Ọ̀pọ̀ ẹgbẹ́ wọn ló ti kú, ọ̀pọ̀ ló ti nù, ọ̀pọ̀ ló ti filẹ̀ ṣaṣọbora. Àwa ò fi yọ̀ wọ́n mi bá a fi ń gbórúkọ Olódùmarè ga ni. Hallelujah. Ojúmọ́ ti mọ́ a ò gbọ́ poroporodo. Ọgọ́jọ́gọ́ a ò gbọ́ wọ́ṣọwọ́ṣọ kọ́ńkọ̀ṣọ. Màmá mi Rebecca Adesola ojúmọ́ tó mọ́ lónìí, ojúmọ́ owó, ojúmọ́ ọlá, ojúmọ́ ayọ̀, ojúmọ́ àìkú èyí tí í ṣe baálẹ̀ ọ̀rọ̀ ni. Òkú ọdún ó sì kú ìyèdùn 90 ọdún tó mú lò ní àsàn ẹ sówó, àsàn ẹ sáyọ̀. Ọ̀rọ̀ gbogbo tó ń pa ọ́ lẹ́rìn ò ní pa ọ́ lẹ́kún nínú ọdún tuntun. Orógbó ló ní kó o máa gbó, òbí ló ní kó o bí kú dànù dandan. Wàá gbó, wàá tọ́, wàá fowó pa, wàá sì tún fèrègè jòbí lágbára dání ìwáyé. Màmá mi bó ti wù kó o pẹ́ láyé tó, mo ní bó ti wù kó o pẹ́ láyé tó, ò ní rí un gbé sọnù bí ó ṣe di ọmọ. Màmá ìbejì ó yá máa dá gọ̀jọ̀gọ̀jọ̀ wọnú ọdún tuntun lọ. Mo ní bí bá béjì rẹ o, inú mi á dùn o, ẹ̀rù ò bà mí o rárá o rárá o, àyà ò fò mí o láti béjì rẹ o, èjì rẹ dára, mo lépo nílé mo lẹ́wà lọ́nà o, táyé lolú ìjó lówó ìjó. Màmá ìbejì mo nílò owó níyàn kú mọ́ ẹ lọ́wọ́, àlàbádìrú nígbà fún ọlágbára Ọlọ́run ọba. Lórí Àníkẹ́ àti Kọ́ńfọ́ọ̀tì ò ní báwọn rògùn àkáwọ́mọ́rí jọsẹ̀ mọ́lẹ̀ lágbára Ọlọ́run. Èmi ò wá dáṣẹ́ ara mi jẹ́ o. Mrs. Bọ́ládé Ẹ̀rọ̀jà ló pè mí sórí aago. Ìyá ọkọ Àníkẹ́ aya Ọládàyọ̀ pé òní lọ́jọ́ ìbí ẹni bí ẹni, èèyàn bí èèyàn. Ó pé béèyàn ẹni bá dára káwí o, béèyàn ẹni bá dára ó yẹ ká rò ó fún. Èyí ló fẹ́ kí n bá ọ délé àwọn bàbá tó bí ọlọ́mọ níjẹ̀ṣà òṣèré. Màmá mi Rebecca Adesola dákun má bínú pé mo bá ọ láyé. Mo bá ọ láyé, mo pè é lórúkọ mi, orúkọ báyìí la fi ń pọ̀ bá ládé ládé. Orúkọ la fi ń pè lóyè lóyè. N ó pè ọ́ bí ológun ẹrú o. N ó pè ọ́ bí ọlọ́gbọ̀n ìwọ̀fà. N ó pè ọ́ ìyẹn bí wọ́n ti ń forí jẹ́ àwọn bàbá tó bí ọ̀sáyé gangan. Adesola ńlẹ́ ọmọ wọn níjẹ̀ṣà òṣèré onílẹ̀ obì. Ìwọ lọmọ ẹlẹ́ni àtẹ̀ká, ìwọ lọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀. Ìjẹ̀ṣà ló ń sí tòlótòló, ẹrú bàbá tí ló ń sí pẹ́pẹ́yẹ. Ìjẹ̀ṣà orídì ìṣáná ilé lẹ́rú ọwọ́ àti yín ti múná lóko. Ìwọ lọmọ olóbì kan wọ́wọ́ ti rí wọ́ o, ọmọ olóbì kan wọ́wọ́ ti rí wọ́. Obì tó bá dára ní ìwọ̀n sápò ti yín, èyí tí ò bá dára wọ̀ sínú igbó kẹran burúkú bá róòmù jẹ. Ihò kéékèèké ló ń ṣaṣọ wọn lóde ìgbàjọ, ọ̀gọ̀dọ̀ tí ẹ láṣọ ẹ̀yìn Ìjẹ̀ṣà. Adesola èyí tó bá rí lọ́jà ni ó rà wálé fún mi kí n rí ohun tó yeye kúrú mọ́ níye. Mebọ́ ọmọ kéékèèké ọwọ́ àwọn kì í mú kan yọgbọ́n, àgbàlagbà wọn ò gbọ́dọ̀ jọ ká bàbá. Bí yán bá mọ bí èkùrọ́, mo pé bí yán bá mọ bí èkùrọ́, bí òjò bí tiẹ̀ dákun ẹ bá mi rò fún Rebecca Adesola jẹ. Àṣeyí ṣàmọ́dún lágbára Elédùmarè ọba òkè. Wọn ò wá ní fárí apá kan dà kan sí o. Wọ́n tún bá ọdẹ gbàgede ìyá tó bí ọlọ́mọ. Mo ní Ikorodu lọ̀gá o, Ikorodu lọ̀gá, Ikorodu lọ̀gá o, Ikorodu lọ̀gá, ìlú tí ó lálábàárù, Ikorodu lọ̀gá o, Ikorodu lọ̀gá o. Adesola ńlẹ́ ọmọ wọn ní Ìkòròdú, ọ̀gá ọmọ ẹlẹ́pẹ̀ orúṣí, ọmọ aládéjọbí máa gbọ́ dídùn ẹnu mi. Ìkòròdú ọ̀gá ọmọ ẹ̀lúkú mẹ́dẹ́mẹ́dẹ́, ẹ̀yin lọmọ ẹ̀lúkú mẹ́dẹ́mẹ́dẹ́, ọmọ aṣàlẹ̀ jẹ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  bí ẹni tí ó rò obìnrin rí, bí ogún bí ọgbọ̀n aya ń bẹ nínú ilé àwọn ìyá tó bí ọlọ́mọ. Ọmọ aṣáwọn ní póríkì póríkì ẹsẹ̀ ni wọ́n póríkì ìyá tó bí ọlọ́mọ. Ọmọ ìmàlẹ̀ afẹ́lẹ̀jà, ọmọ akẹ́nugbó ni wọ́n o. Àwọn lakẹ́nugbó kẹrù ó bára ọmọ dọ́dọ́, ọmọ wọn lókè ọ̀tá ọ̀nà òkú ọdún. Ìwọ
ìwọ tó ṣọdún òní ló tún ṣe mí sí nínú ọlá ńlá. Ẹ̀mí gígùn àti ìbàlẹ̀ ọkàn lágbára dá mi wáyé. Adéṣọlá aya Òkóyè ó tún máa gbọ́ dídùn ẹnu mi. Aya Muhammad Yusuf Atóyọ̀sóyè máa gbọ́ bí wọ́n ti ń foríkì wọn nílé ọkọ rẹ̀. Ọmọ lè rìn o. Erimope ọmọ Elérimope Ekiti, ọmọ olókè méjì takọtabo lórí ara hàn. Ọmọ òpómúlérò mọ̀jà lẹ́kọ̀ọ́ Atóyọ̀sóyè, ọmọ òpóróṣọ òpó gbàjá. Ọmọ òpó kan dúdú lábẹ́ aṣọ ni wọ́n porí kí àwọn kan tó fẹ́ ọ̀nláyà. Àwọn lọmọ òpó wájà kárọ̀ yọ ilé káwá mẹ́ni tó lọ́ba jura wọn lọ. Ọmọ òpó gbọ̀rọ̀ níjọ́ tí wọ́n ní akọjú rẹ̀ síná. Ọmọ iná tí ó gbọ̀rọ̀ wọ́n ní akọjú rẹ̀ sómi. Omi tí ó gbọ̀rọ̀ ńkọ́ wọ́n ní àfipọ̀ ọtí tó le. Ọtí tó le tí ó gbọ̀rọ̀ nílé àwọn ọkọ tó fẹ́ ọláyà wọ́n ní àfifọ́mọ líle mu. Ọmọ líle tí ò gbọ̀rọ̀ wọ́n ní akọjú rẹ̀ sógun nínú ilé àwọn ọkọ rẹ̀. Àwọn lọmọ olókè tí ń ta mọ́tò láyà. Ọmọ bá mẹ́kù kí n bá ọ mẹ́wúrẹ́. Ta ni ò mọ̀ wípé ojú ewúrẹ́ bani lẹ́rù jẹkùn lọ nínú ilé àwọn ọkọ tó fẹ́ ọláyà gangan. Adéṣọlá aya Muhammad Yusuf wàá pẹ́ bólúmọ́pẹ́ tí ń pẹ́ láyé. Wàá dàgbà wàá dògbò. Òní dàgbà yà lágbára Ọlọ́run ọba. Ó ti ṣọdún òní o. Ìwọ tó ṣọdún òní ló tún ṣe mí sí nínú ọlá ńlá. Ẹ̀mí gígùn àti fàyàbalẹ̀ ọkàn. Ó yá mo ní àṣẹ ìṣètúnṣe. Àṣẹ ìṣètúnṣe. Àṣẹ ìṣètúnṣe. Ìwọ ti ṣòníná wàá tún ṣe mí sí. Àṣẹ ìṣètúnṣe dandan.